orúkọ mi ní olóyè Wàsíù Ọlásùpọ̀ Ògúndìran. Mo wá láti ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà lágbègbè Adigun. Orúkọ abúlé mi ń jẹ́ Jagun Akébí ọ̀rẹ́ tìbọ̀tìbọn. A bá iṣẹ́ ọdẹ ìnílé ni, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí olóyè Kọ́lá Akíntayọ̀ olóòtú wa. Tá a bá ní ká máa ro ìgbà tá a ti jọ ń bá a bọ̀, ọ̀nà má jẹ̀ díẹ̀. Láti ìgbà tá a ti wà nílé epo tó tá Òkè Àdó, tá a ti bẹ̀rẹ̀ pé a máa ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. A dúpẹ́ fọ́lọ́run bọ́lọ́run tó ti fi ipò tọ́lọ́run bí a sí lé ní. Nínú ipò tí Ọlọ́run bí a sí, mo jẹ́ akọ̀wé ọlọ́dẹ gbogbo Ọ̀nà Àrà lábẹ́ alága Wáídì Ògúnlẹ́yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Kòlédọ̀ràn níjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà wa yìí. Mo ti rí ìrírí lórí iṣẹ́ ọdẹ yìí lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ jù. Àwọn tá a jọ jẹ́ Sàwáwù, àwọn míì ti kọjá lọ sálùkìyámọ̀, Ọlọ́run bá ní fọ̀run kẹ́ wọn. Àwa tá a sì tún wà lórí ilẹ̀ èèpẹ̀ náà sì tún rè, Ọlọ́run ọba kó ṣàánú wa, ó jẹ́ kẹ́mi wa ogun. Mo bá àwọn àgbàlagbà rìn díẹ̀ nínú ata a tún lè pè ní bàbá ẹni bàbá Ọlásùpọ̀ Oníjàlá lólúbókun. Mo ṣọdẹ tẹ́ntẹ́n lẹ́yìn wọn tí inú wọn sì máa dùn sí mi. Inú ẹ̀ ni bàbá wa Ámúsà Lábọ̀ọ̀tún. A dúpẹ́ fọ́lọ́run pé gbogbo àwọn méjèèjì wọ́n ti lọ síbi tí àìtí gbúrò ẹni. Ṣùgbọ́n lórí ìrírí mi lórí iṣẹ́ ọdẹ yìí, a gbìyànjú díẹ̀ olóyè olóòtú, a gbìyànjú díẹ̀ o. Bọ́jú orí wa ṣe mọ̀ yìí, a rí ìrírí lóríṣiríṣi. Nínú ìrírí tá a rí, a ti dẹ̀gbẹ́ tí ẹ̀gbọ́n wa kan kó wa jẹ́ tá à ń tẹ̀lé. Torí èèyàn ò ní lè ṣe, kò sí tẹ́tẹ́ èèyàn lè ṣe tí ò ní lọ́gàá o. Kò sí ẹnìkan ní ọ̀tọ̀ sọ́nà nǹkan yìí, ẹnìkan lọ́ọ́ tẹ̀mọ́lẹ̀ bọ́ ọba ń lé, ó lè jẹ́ pé ẹgbẹ́ ẹ̀ ní ọ̀tọ̀ sọ́nà. Kọ́lọ́run ó ṣàánú ẹ̀gbọ́n tèmi ló fi bàn lé lọ́wọ́ tó ra bá ń lé ni. Àwọn ọdẹ wo lẹ ṣe? Ẹ ṣe nínú ọdẹ tí mo ṣe, ọdẹ ká pẹran ẹran ẹgbẹ́ ni mo ṣe. Àwọn ò sọ ọdẹ fìgìláńtì o. Kí ni àwọn ìrírí yín? Nínú ìrírí mi, Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ bàbá wa, ikú ń bọ́ máa rìn, ọmọ òfúra. Àwọn bàbá tí wọ́n tún gbìyànjú, tí wọ́n tún tó aṣọ náà, tí wọ́n tún rú alágbára ní irú àwọn bàbá yẹn. Irú ẹ̀ ni bàbá wa rí panla Sẹ̀kú Àmàlà. Kọ́lọ́run ó ṣekú ìsinmi fún gbogbo wọn. A tẹ̀lé wọn díẹ̀ kó tó di wípé ọlọ́jọ́ dé nítorí àti kọ́kọ́ káàkiri lórí iṣẹ́ ajé. Ìgbà tá a tún wá padà dé tí Ọlọ́run wípé gbogbo tá a rí ṣe tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tá a tún wá padà sí bí wọ́n ti bí àyè. Nǹkan ká máa ròyìn olóyè nínú tí ń ròyìn ní iṣẹ́ ọdẹ wà. Àwọn nǹkan wo ni ojú yẹn rí nídìí iṣẹ́ yìí? Ẹ ṣe olóòtú. Ní oko ọdẹ. Nínú ìrírí tójú mi rí, nǹkan jẹ́nu wàwà jẹ́ ìgbé ọdẹ tá a máa dẹ lọ́sàn-án térò máa ń pọ̀. Bàbá ikú ń bọ̀ máa rìn ló ní kí n wá fi ìgbẹ́ yẹ̀m sígbà tó gbọ́ wípé tí wọ́n mọ̀ mí dáadáa pé atamátàsé lọmọ yìí, táwọn èèyàn sì tún ròyìn mi fún wọn dáadáa. Bàbá wa fẹ́ ṣe fírídọ́ọ̀mù fún ọmọ wọn. Ẹ wá ní wá látọ̀nà àrà kọ́ wá bá mi gbìyànjú ìgbẹ́ yìí. A wá lọ sí oko kan tí a mú lọ́nà Olódó. Nínú àwa tá a jọ lọ, Músíbà ń bẹ́ńbẹ́ ní abalẹ̀ iṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ Àjíà. Olóyè Ìgànnìkò, bàbá Àkìrè àti bàbá àtàwọn tí mi tún lè rántí lájọ lọ sóko yẹn. Ìgbà tá a débẹ̀, wọ́n ń ròyìn àgbọ̀nrín kan níbẹ̀, àgbọ̀nrín tó tágbọ̀nrín ni. Ṣùgbọ́n nígbà tá a kọ́kọ́ débẹ̀, wọ́n sọ wípé ìbọn tí mo gbé lọ́wọ́ àwọn ọdẹ ọ̀hún, wọ́n ní ojú ti lajú báyìí. Mo ní èmi bá ìbọn eléyìí nù lé ni o. Ìbọn tèjìyìnbó tẹ́ ẹ gbé dání, iṣẹ́ tí tèmi ò sí ó tún ju yùn lọ lónìí. La bá bẹ̀rẹ̀ oko. Àwọn màmá wa kan wọ́n bá wa lójú ọ̀nà. Wọ́n ní ẹran kan bẹ́nu oko yìí o. Wọ́n á ṣàlàyé fún mi bí wọ́n fi mí dé sí.
pé ẹran kan ń bẹ nínú oko yìí o, ẹran ńlá ni o. Mo bá sì dọ̀bálẹ̀, ó ní màmá wa tẹ́ ẹ bá ti yọ̀ǹda ẹ̀ fẹ́mi ọmọ yín yóò sì rí bẹ́ẹ̀. Mo bá tọ́ bá kù, mo bá mú àpò kan lówó yẹn jọ náà, bá nà sí àmàmà. Wọ́n ní kò sì ṣe kò sáìsì, ọwọ́ rẹ̀ ó kúkú tẹ̀lé ó ní kò sì ní ṣe ewu fún ọ. Wọ́n sọ bẹ́ẹ̀, lóòótọ́ kò ṣe ewu sí wà lóko ló ń gẹ̀ ọ́. Ìgbà tá a bẹ̀rẹ̀ oko yìí, nígbà tẹran yóò tí ó jáde lóòótọ́, ẹ̀rù bà mí torí bí mo ṣe rí ẹran bẹ́ẹ̀ ni òtútù ń mú mi, bẹ́ẹ̀ ni òtútù ń mú mi lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni tìta ń bò mí. Èmi sá yìnbọn sẹ́ran, ìbọn kan tí mo yìn sí ẹran sábò lórí òru, ṣùgbọ́n gbogbo ìbọn mẹ́ta wà tí mò ń ṣẹ́wọ́ sáwọn ọdẹ pé ẹ máa bọ̀ ẹ máa yìn sí, bó ti jẹ́ ìbọn ọlọ́ta àti òyìnbó ìkankan ò gbà, ìkankan ò dáhùn. Kí aláǹṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́rán sì dorí kodò ló ń wù mí. Mo bá pe àwọn èèyàn mọ́ra, àwọn alájá náà bá kọjá dé, àwọn ajá tó rò mọ́ ibẹ̀ lẹ́rán sá ti wó. Nínú àwọn ajá ọ̀rẹ́ mi gan ni ibẹ̀ láti ojúlówó ajá tá a fi dé oko awàtì ó bẹ̀rẹ̀ lọ ni. Bàbá ikú ń bọ̀ márùn wà ń sọ fún wa wípé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ ni, ẹran ńlá ni. Bàbá wa gbìyànjú, nígbà mo ní bàbá ẹ̀rù ń bà mí lórí ẹran yìí, bàbá ní kí n má pariwo. Oríṣiríṣi nǹkan bàbá lò fún mi ní nǹkan àgbà o, a lò ń bẹ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n Ọlọ́run kó mi yọ níjọ́ náà lórí gbogbo ìgbésẹ̀ tán bàbá gbé torí àgbọ̀dọ̀ àwọn kan wà tá a lè mẹ́nubà lórí ètò, àwọn kan wà tá a lè mẹ́nubà lórí ètò. Àwọn bàbá ṣàṣe dáadáa torí àwọn àgbààgbà ọdẹ ni mo bá lọ. Mo wá ń ṣàkíyèsí wípé gbogbo ìdìbò ìbára mi ti ń rí níjọ́ náà. Mo padà pé bàbá wípé bàbá ǹjẹ́ n ò ní bẹ̀rẹ̀ yìí lọ? Bàbá ní láyéláyé ò lè bá lọ, táwọn ti wà ń bẹ̀ ó ò lè lọ. Bàbá Ọlọ́run á ṣàṣe, mo tún pẹran mi mọ́ níjọ́ náà, mo pọ̀ ya mo pẹ̀tù. Gbogbo wọn ní à ń dá owó fún mi níjọ́ náà bí wọ́n ṣe ń dá ni mo pé ẹ má bá ń kó fún bàbá mi. Bàbá wa sọ pé ta lọ́kọ onírú ọgbẹ́ yìí. Kíni kan tó wá ṣe mí níjọ́ náà bí mo ṣe yìn kìkẹta tán tí náà tèmi ń dùn pé n ó tó yìn sí. Mo bá dójú odò, ọkàn kan wà fún mi níbi ojú odò tí wọ́n lọ fi mí dé kan tí mo ti pẹ̀tù kan. Mo kàn bójú odò ni mo bá rọ mi sí. Ìjà náà tí wọ́n jà náà, bàbá ní kí ló dé tí mò ń tọ ojú ọ̀nà bọ̀. Mo ní bàbá mo lẹ́rù bá mi, wọ́n ní ìbọn rẹ̀ ńkọ́, mo ní mo ti wọ̀ ọ́, mo ti rọ mi sí. Bàbá lọ́wọ́ kárí wọn ni wọ́n fọ̀ bàndànù ní ìsìn. Bàbá wọn fọ ìbá tí wọ́n ní bó ṣe rọ mi sí. Wọ́n ti mọ̀ pé ọ̀gá àwọn tó jóga pátápátá ni bàbá tó bí yẹn. Mo ní sẹ́yìn mọ́ bàbá mi ni, wọ́n ní bàbá yín ọmọ náà jẹ́ fún wọn nígbà tí wọ́n ń ṣe sí ọdẹ. Ọpẹ́ ní fọ́lọ́run, àjẹpọ̀ ọmọ yín náà ló wá. Inú mi sáàdùn, àṣàlọ́. Nígbà tó yẹ òun mẹ́ẹ̀tọ́ ṣẹlẹ̀, irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń àtọ́ ti dẹ̀kú tó yẹ hàn sí bí ọdún onígbérí. Bí ọdún onígbérí. Tí n bá pe bàbá bí ọdún ní ìsìn tàbí tí n bá lọ ilé bàbá, ọmọ wọn dé ni. Wọ́n ní máa bá bí ọdún sọ̀rọ̀, máa bá bí ọdún sọ̀rọ̀ kó máa kọ́ sí rẹ̀. Ẹ máa súnmọ́ àwọn àgbà dáadáa. Ká tó fi yàn sábàlá kan, ọ̀ká tó nù. Bàbá náà tún fún mi ní ọgbọ́n lóríṣiríṣi. Ọ̀rẹ́ Alhaji Ọdẹ Akọni ó ti yẹ kẹ́yẹ̀ mà tún mọ ọgbọ́n o. A gbọ́dọ̀ máa sọ gbogbo ọ̀rọ̀ tán lórí ètò ilẹ̀ òkun. Èyí ò tó lọ. Ẹnìkan tó wà tá a tó tẹ̀lé dẹ̀ná nígbà táwa ń kọ́sẹ̀ náà dídẹ lẹ́yìn wọn. Nígbà náà igbó ń bẹ Ọdẹ Akọni. Tí ó jẹ́ wípé àwọn ẹ̀rù jẹjẹ ń bẹ. Ó lè pẹ́ tẹ́yìn bá dẹ oko oríṣiríṣi ìrírí ló wà. Ìrírí kan tí mo rí. Ẹ̀gbọ́n mi kan ti yìnbọn sí ẹtu. Táwa sí ń wo táwa gbé àpò tẹ̀lé wọn. Táwa sì máa tí a jọ ń lọ mọ́ra wọn lọ́wọ́. Akàtàrí pé ẹ̀gbọ́n yọ ọfà àdáyọ kọ́ ló ń sekú sẹ̀mí fún bọ̀dá ọkùnrin dáadáa. Bí wọ́n ti bẹ́ẹ̀ tún sí méjì nù. Àwa ò pé bóòdó ti jẹ́. Wọ́n ní ẹ̀sà máa ń sójà rẹ̀. Àpẹẹrẹ mi sì èyí láàpọ̀ ìjẹun. Àwọn kò bí tán méjì tán gbé bí ìdajì lọ. Nígbà tí àwa dábúlé àtúpẹ̀tù méje jọ̀nà. Ẹ̀tù méje.
ológẹ̀dẹ̀ mẹ́ta ta rù tó ń wo wọ́n wá ní ìdajì ẹran àná wo àjànù tí máa jí mi lé torí tí wọ́n bá ti ń bọ̀ tí wọ́n bá ti kọ́kọ́ dé ibi oko tá a dé wọ́n ti kọ́kọ́ sùn ìyàwó àwọ̀ sẹ́mọ̀pọ̀ ọmọ kékeré ọmọ àjànù ni ọmọ jí wọn nígbà bá ń dáwọn láàmú tí bá ń lẹ́wọ̀n náà ní òkú nǹkan ni wọ́n jà pé ẹja máa lọ olórí bú tó ti dé bọ́ọ̀ bá ní mẹ́dẹ̀ òkú náà ní wọ́n dẹ̀ wọ́n wá sóríṣiríṣi nǹkan bá fi èlò òkú àwa adábúlé dádì mi bàbá tó bí mi lọ́mọ wà ń béèrè pé lágbájá Olúgbénga mi ìdájẹ́ tó ló gbé bọ̀ ni wọ́n ní mo rò pọ̀ bá wéré ìsàlẹ̀ ń pàdé lónìí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bá ti jìbá tẹ́tún tán bàbá lọ́bẹ̀ẹ́ méjì àwọn àjọ lọ́mọ́ra wọn lọ́wọ́ ni wọ́n lọ́kùnrin ní ọ̀nì tí bàbá bọ́ọ̀bà tọkùnrin ò lè gbéra ńlẹ̀ àwọn ní bàbá ẹtẹ bẹ́yìn lẹ bí mi wọ́n lóríṣiríṣi nǹkan ṣùgbọ́n náà dùn bẹ́ẹ̀ mọ́ ní ìsìn ìgbẹ́ ti wá rọrùn ìgbẹ́ ti rọrùn dáadáa ó ti di tajà tẹran tẹ́ ẹ bá rí ní ìsìn kẹ́ ẹ tó rí Yorùbá mẹ́ta ẹ ti rí Kútọ́nù bí 20 tí ó fàbọn yọ kò jẹ́ ìwà jẹ́ kí gbẹ́ òǹgàn ó dùn gan tààrà mọ́ àwọn àjòjì ti pọ̀ jù ẹran dàbí tíjọ́ mọ́ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé oríṣiríṣi ìrírí tó pọ́ǹtì ẹ̀ tó rí. ọjọ́ wo nínú yín dùn jù nídìí iṣẹ́ ọdẹ? ẹ ṣe ọjọ́ tí inú mi dùn jù pátápátá tí mi ní lè gbàgbé ẹnu lọ́lọ́ ẹni ọjọ́ 10 oṣù 10 nínú ọdún tí ó parí ìjọ yẹn ni mo jẹ ọ̀tún jagun alákànràn lórí ìrírí àti gbogbo ìṣe mi pẹ̀lú ìròyìn tí wọ́n ń gbọ́ toró ọdẹ ọ̀fẹ́ báyìí eléyìí yóò kó ọ̀rọ̀ wá bá mi lórí ètò security ó tún wá kó bá mi wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ n ó lọ ọbẹ̀ tí bá sábò wọ́n kẹsà dédé gbé lẹ́tà wá bá mi èmi náà wá ṣe ọmọ ọ̀dọ̀ àgbà wá gbé káàkiri ọ̀dọ̀ àwọn ẹbí mi ìwé tí mo rí rè ẹ̀ ń bá lẹ́ni tó nípa wọ́n ní bó pilẹ̀ jẹ́ pé wọ́n gbé wá báwọn ìwọ náà náwó fún ó ti rí rírí ara rírí nù. bàbá ọdẹ mo ń dá yín ló. ọjọ́ ọdùnnú kan nù. ọjọ́ wo lẹ pẹran tínú yín dùn jù? tí mo pẹran tínú mi dùn jù ṣé olóòtú inú mi dùn fún gbogbo àwọn ìbéèrè tẹ́ ń bí mi fẹ́ rí ìjọ tí inú mi dùn jù ó pín sí méjì ìjọ kan mo yọlẹ̀ kí n tó lọ yọlẹ̀ yẹn òjò rọ̀ owó ilé ló lé mi wá sóko oúnjẹ lọ́dún náà wọ́n bá dé mo ní wọ́n dẹ̀ náà lòjò bá dé nígbà òjò dé wọn lè lọ náà mọ́ ṣùgbọ́n láńlọ́ọ̀dù mi tó ní ilé tí mo ń gbé ńgbà náà ó láìkì ẹran ẹ̀gbẹ́ tó rọ́ṣẹ̀ tí mo yìnbó dé ni mo wá rò pé tílẹ̀ bá ti mọ́ ìṣe kẹ́kẹ́ méjì wọn lọ fi bribe bàbá yìí mo bá gbéra lóko bí mo ṣe ń dóko bí aago 7 ìrọ̀lẹ́ lòjò dé òjò sì rọ̀dà aago 5 rọ̀lẹ́ di 5 àárọ̀ bóun ni mo ti fẹ́ dẹ náà mọ́ kó sọgbọ́n mo ní wọ́n tàrí pa kẹ́kẹ́ tí wọ́n fi bribe bàbá mo ṣe gbéra ọba bọ́ ń ètí rìn dènà àwọn bọ̀dá mi sì ṣẹ̀dẹ̀ tí iná dé ní táwọn wọ ẹni mọ́júmọ́ wọn pẹ̀tù ní ẹ bá ń jí mi wípé wá wo ohun táwọn pa pẹ̀tù méjì bọ̀ nínú òjò lẹ tún lọ mo ní èmi ò lè lọ èmi tí mo tẹ̀ ti bá jáde mo ní jẹ́mi náà tún gbéra èmi náà yọ̀ lẹ̀ lọ bí n bá ti pa kẹ́kẹ́ ní ìrètí tèmi pé bí n bá pa kẹ́kẹ́ méjì àtàkìrì sí ẹ̀yìn lọ fi bribe bàbá lọ́dọ̀ yóò tún gbójú kò bí owó lé mo bá lóko láàárọ̀ kùtùkùtù kí n yẹ kẹ́kẹ́ báyìí mo kẹta dédé gbọ́ bí ìgbà pọ̀ bọ̀ ń bọ̀ ni àmì tí mo gbọ́ ojú tí mo gbé ìwọ̀n ara tó tó ìwọ̀n ara ni mo bá yìnbọn sí ló bá lulẹ̀ nígbà tí wọ́n kun ẹran mi ní bàbá ẹ̀dùn ẹran nǹkan ní kí n kọ́kọ́ lọ gbé bàbá mo ti ta ẹran díẹ̀ bọ̀dá mi náà ló bá mi pé owó ilé ti pé ẹran lọ lé sẹ́mọ̀ ìjànjà gan tí ò ti dùn náà lé ni ìjànjà tí obìnrin bá rí tẹ́ bá sí ẹ̀wà ẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ obìnrin tó bá jẹ́ ọdẹ ẹ wo bí kíní ìsàlẹ̀ ẹnu ẹ̀fánú ìgẹ̀ gánà ẹ̀yìn bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó ẹ̀yìn ẹ̀ fún ẹ̀hún ẹ̀hún tí bá ń ṣe báyìí ìyàwó òun ò lè lọ yóò máa dùn ẹnu ẹ̀ kò lè lọ tí ó bá tún béèrè anirú kíní ijó ní ẹ̀bùn wa tẹ́ ẹ bá tún fi á rí ìbò ni ó gbà lọ bọ́tà fún ẹran bọ̀dá mi bá ń ta owó délé bí mo ṣe kówó délé báyìí ẹran ẹ̀yìn tí fún bàbá ló wọlé ẹran ni mo kọ́ gbé fún bàbá bá pé ìyàwó wọn ní bá ń gbé ìwé inú ilé ìwé rìsíìtì tá a fi wọ́n ní bàbá ọpẹ́ ó ti san torí gbogbo tí ó yàgò èèyàn mẹ́mí sí ni bàbá mi ti ó ti san owó ọdún 2 nínú owó
ilé rẹ̀ tọ́jẹ àti tí ń jẹ mo jẹ́ owó oṣù 6 bàbá ní mo ti sanwó ọdún 2 ṣédùn ní òde ìyàwó mi tó ti ń pẹlẹ tó ti ń dọ́gbọ́n wọlé tẹ́lẹ̀ sí gbàtà pé kí bàbá tó ti ibi tó ti ń ṣe dókítà dé kóun ó ti wọlé yọ̀wọ́ àpẹ lẹ́yìn náà bá ń bọ̀ ẹ̀ ti wọlé kí bàbá tó wọlé o tàbí kí wọ́n ti wọlé wọ́n ti sùn làbá ń rìn làbá yan gerege ìdùnnú kan ìdùnnú ẹlẹ́ẹ̀kejì ilé-ẹjọ́ tí mo tó pa ìgalà tó ìgalà ní wàwà ìjọ náà gbogbo àwọn èèyàn ní à ń pariwo wípé ẹ jẹ́ kí bàbá Àmùtìyá ó dé gbogbo ìgalà tá a máa lè lọ lóko tó bá dé yọ pa lẹ́mi náà sì ṣe dé mo bá ṣàdúrà nígbà mo tó débi tí wọ́n fi méjèèjì mi ní ìwọ Ọlọ́run má dojú tì mí o tó lọ́ọ̀ ní kò fi ṣáájú níwà pèèyàn bàbá ń pèèyàn bàbá mi láì lóògùn kankan ẹ má jòdúró tì mí nígbà yìí o ẹ wá dá mi lóhùn kọ́ má pẹ́ kọ́ má jẹ́nà ní ìsìn kí wọ́n máa yàn mí o wọ́n àti ìwì bẹ́ẹ̀ tán gbogbo àwọn ọdẹ ń pe ha ẹran ìtún lọ lónìí ó sì ń bọ̀ bíi màálù ìrírí gidi nu má ní gbàgbé bí ṣe ń bọ̀ mí kàn tàbọn sí ni bẹ́ẹ̀ ránṣẹ́ tó wọ́n bá ní àháyà ò lè ba àṣẹrán kàn dáfírì lọ àti wá dẹ́gbẹ̀ látàárọ̀ wọ́n lò náà lé lọ́nu mo lẹ́ran wo mo lé lọ nígbà tí ó di bí aago 5 láti ẹran tí mo ti yẹn láago 10 5 rọ̀lẹ́ tí àárí ajá tó tẹ̀lé lálájá wa ń sọ kó náà ṣekú sèmi fún bọ̀dá mi náà wà ní ẹ jẹ́ àtọpa ẹran yìí lọ nígbà tá a tọpa rẹ̀ bàbá kan ẹran kò ṣeé gbé kúrò ń bẹ̀ wà ní Ọlọ́run wípé ní inú mi tó dùn wípé mo tún kó ẹ̀kọ́ sí nínú ọdẹ wọ́n tún yìn mí mo tún bá ẹ̀yàn ìyìn Ọlọ́run lọ pàdé ọ̀kan náà ẹlẹ́ẹ̀kejì a tún bá àwọn àgbààgbà dẹ̀gbẹ́ mo ń sọ fún yín lẹ́ẹ̀kan olóòtú wípé tẹ́nìkan bá sọ pé kò sí ọ̀gá nínú iṣẹ́ kan ọ̀gá ń bẹ o ọ̀gá ń bẹ o èmi ò lè gbé ẹ̀gbọ́n mi tí wọ́n bí mi lé o ọkọ mi ń ṣe òde ó sì mọ̀ pé mo mọ̀ ọkọ mi ń ṣe òde ó sì mọ̀ pé mo mọ̀ nítorí máa fi mí yangàn lábá lọ́gbẹ̀ tí mo fi sọ pé iṣẹ́ ọdẹ iṣẹ́ gbogbo iṣẹ́ lọ́lọ́gà tá a bá ti wá pẹran nǹkan kò síwájú ẹ̀gbọ́n mi ni pé ẹran rẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ sí bọ̀dá mi ni wọ́n máa ha ẹran kí mo ò ní mẹ́ ní ọ̀pá ìgbà gbòde stéèjì kan tó ti mọ̀ wípé kan tó ti sọ mí dópin dáadáa wọ́n máa sọ pé tí wọ́n bá pẹran sábà múgẹ̀ rẹ̀ bọ́ èèyàn ò lẹ̀ tọ́ tí mo fẹ́ máa gbà lọ́wọ́ rẹ̀ tó bá wá tó stéèjì kan wọ́n náà tó máa gbà adúpẹ́ fọ́lọ́run nínú àmọ́ ìyá mi nínú àmọ́ bàbá mi mo ti rí nítorí sọ dẹ́n tó tó ń ta lébélébé nu ajá dídẹ tó wà nígbà tó ń sọ náà èmi máa ń sọ fọ́lọ́run wípé ní ìsìn báyìí iṣẹ́ àjẹbí ni a tún wà ń tọ́ àwọn ọmọdé bíi wípé àti rọ́mọ tó yà sínú àmì àti rábùrò tó yà sínú àmì nínú rírí wọn tí ọba ti dàbí bàbá pé kẹ́ni ntọ́ hàn sí bí ọdún onígbèrè ni tó sì hàn sí bàbá wọn a sì ti ń jẹun wọn ṣùgbọ́n nígbà tá a sọ pé iṣẹ́ ìrírí ni kẹ́ni iṣẹ́ àjẹbí ni nínú àwọn ọmọ tí ọlọ́wà láàmì táà náà tó ti ń gbébọn táà náà tó ti ń ṣọdẹ tí wọ́n bá ti lélé wọn ni wọ́n wà sóko wọ́n tó bẹ̀rẹ̀ gbébọn náà ni lọ́lọ́run sì ń gbà fún wa. ẹ kú àkínṣe ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni olóyè Wàsíù Ọlásùpọ̀ Ògúndìran ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà tí mo tó jẹ́ ọ̀tún jagun alákànrán fàkànrán. ẹ ṣeun.